tó ǹjẹ́ ibi aroko tì sí ibẹ̀ náà ló yẹ ká fàbọ̀ sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó ti ń fọkàn bá ìwé aládùn náà bọ̀ láti ìbẹ̀rẹ̀. Orí keje tá a kàwé náà dé la ó ti máa tẹ̀síwájú o. Ṣé ẹ gbàgbé ibi tá a ka ìwé náà dé? Bí ẹ̀yin bá ti gbàgbé, ẹ jẹ́ kí n kúkú sún sẹ́yìn díẹ̀. Ẹ kú àmójúbà mi o. Kòkúmọ́ wà ní ilé ọtí kan, èrò pọ̀ níbẹ̀ jàrá. Ògìdán rọra yọ́ dé ẹ̀yìn rẹ̀, ó fi ọwọ́ tọ́ pẹ́pẹ́, ó ní, ọ̀gbẹ́ni Kòkúmọ́, o ti sáré, o ti dé ibi tí ọ̀nà gbé pẹ̀kun o. O ti rìn títí, ó kẹsẹ̀ bágìyàn eèrùn. O ti jẹ odidi màlúù lónìí, o dópin ẹran jíjẹ. Ògìdán ní orúkọ mi, àṣẹ ìjọba sì ni pé kí n mú ọ ní ẹ̀rọ̀ tàbí agídí. Rọra dìde nílẹ̀, òṣùwọ̀n àwọn ọ̀ràn tí o dá ní ìpínlẹ̀ Oǹdó àti Ọ̀ṣun ti kún báyìí. Wọ́n sì fẹ́ rí ọ ní ọ̀hún, yálà ní kíkú tàbí ààyè. Ìwọ ni kí o wá fi ọwọ́ ara rẹ mú èyí tó o bá fẹ́ níbẹ̀. Kòkúmọ́ fa ìbọn ìléwọ́ rẹ̀ yọ ní àpò. Kò rò ó pé ẹ̀ẹ̀mejì tí ìbọn fi dún pẹ̀wù lára Ògìdán. Ògìdán náà lè gbì lójijì, ó sì bẹ̀rẹ̀ sí ní gbọ̀n pìpì nílẹ̀. Ògìdán tají lójijì, òógùn bò ó látòkè délẹ̀. Ó ní, àlá ni, orí mi mo dúpẹ́, ṣùgbọ́n n kì í dédé láàlá. Kódà bóyá ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì láàrin ọdún ni mo máa ń lá àlá. Àlá tí mo bá sì lá ní mọ̀nàwá ni ó máa ń rí bí mo bá ṣe lá a. Ǹjẹ́ iṣẹ́ yìí yóò ṣeé ṣe má báyìí? A ṣẹ̀ṣẹ̀ tí ẹsẹ̀ kan bọ odò ni Ọ̀ọ̀ni ti ń fà yìí. Ṣé kò ní pé mi kí n padà sí Ìlọrin lọ́dọ̀ àwọn ẹbí mi jẹ́jẹ́ báyìí? Gbogbo ìlérí tí mo ti wá ṣe fún DPO àti Constable Àdìsá wá ń kọ́. Mo wá lè sọ pé n ò wí bẹ́ẹ̀ mọ́ bí? Kí ni kí n ṣe báyìí? Ṣé kí n tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ tí ikú ti ń farahàn mí ni? Àbí kí n rọra lọ bá ìyàwó àti àwọn ọmọ mi jẹ́jẹ́? Àwọn ọmọ mi mà sì kéré jọjọ o. Bí mo bá kú báyìí, ìyà kò ní ṣaláì jẹ wọ́n. Ǹjẹ́ ọba rán ni níṣẹ́ odò ọba kún kọ́ lọ̀rọ̀ yìí báyìí? Iṣẹ́ ọba nìyí kò sí má jẹ́. Odò ọba sì rèé kò sí rọ́lù. Èwo wá ni ṣíṣe báyìí? Ṣùgbọ́n bí odò bá kọ ìtù tó tún kọ ìwẹ̀, kò sáà ní kọ pípadà sílé. Ilé mi ni wọ́n ò padà sí ọjà rẹ̀. Ògìdán wo aago lára ògiri. Aago 7 àárọ̀ ló lù. Ó dìde nílẹ̀, ó wọ bàlùwẹ̀ lọ láti bu omi sára. Ó lò tó 20 ìṣẹ́jú kó tó jáde padà ní bàlùwẹ̀. Ó kó aṣọ rẹ̀ wọ̀, ó sì gbé báàgì rẹ̀ kó èjìká. Ó jáde kúrò ní inú ilé ìtura tí ó sùn mọ́jú. Ó forí lé ọ̀nà ilé oúnjẹ tí ó ti rí Kòkúmọ́. Ó dé iwájú ilé oúnjẹ náà. Ó rí tí àwọn ènìyàn ń wọlé tí wọ́n sì ń jáde níbẹ̀. Ṣùgbọ́n kò yà sí ibẹ̀ rárá. Ó kàn ń lọ ní tirẹ̀ ni. Ó ní, kí n tètè lọ sí ibi tí n ó ti wọkọ̀. Bí Ọlọ́run bá sáà ti tú àṣírí ikú tó fẹ́ pani fún ènìyàn, kò yẹ kí ó wá jẹ́ pé ikú náà ni yóò tún padà wá pa á. Bí irú ikú bẹ́ẹ̀ bá sì wá pa ẹni náà, a jẹ́ wípé òmùgọ̀ ni onítọ̀hún nìyẹn. Ògìdán tẹsẹ̀ mọ́rìn, kò sì wẹ̀yìn mọ́. Ògìdán ti rìn jìnnà sí ilé oúnjẹ yìí dáradára kó tó dúró. Ó ní, ẹ gbọ́ ná, ikú wo ni yóò pa àgbàlagbà tí a ò ní bá po lórí rẹ̀ níbẹ̀? Ọmọ akin mi ṣe wá fẹ́ di ojo báyìí. Ojú tó ti rókun tó ti rí ọ̀sà, kò yẹ kó jẹ́ pé odò pẹ́sẹ́pẹ́sẹ́pẹ́sẹ́ yìí ni yóò tún máa ba irú ojú bẹ́ẹ̀ lẹ́rù mọ́. Bí mo bá tiẹ̀ wá padà sílé báyìí, kí ni kí n sọ fún ìyàwó àti ọmọ mi pé kò jẹ́ kí n parí iṣẹ́ tí mo fẹ́ dáwọ́lé? Èmi tí wọ́n ti mọ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọ̀tẹlẹ̀múyẹ́ wá dẹni yẹpẹrẹ lójú wọn. Èèwọ̀, ẹbọ kan ò ní le títí kó kọjá ikú. Mo ní láti parí iṣẹ́ yìí. Bó bá sì wá yọrí sí ikú, ọmọ aráyé yóò máa ròyìn iṣẹ́ ribiribi tí mo ti ṣe lẹ́yìn mi. Ẹ̀yìn àgbàre ó sàn ju ojú àgbàre lọ. Kò yẹ kí n fi sókè ń ké ba ìdí jẹ́, kí n sì wá jẹ́ kí ojú ó ba gbogbo iṣẹ́ tí mo ti ṣe láti ọdún pípẹ́ sẹ́yìn, tó mú kí gbogbo ọmọ aráyé máa pò kìkì mi jẹ́. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Bó ti wù kó pẹ́ tó, ẹkú ìrọ́jú ni yóò padà gbẹ̀yìn ẹkú ewu ọmọ. Mo ní láti ṣe iṣẹ́ yìí. Ìfúnra mi ni wọ́n ò túbọ̀ jẹ́ kó pọ̀ sí. Ògìdán yíjú padà sí ọ̀nà ilé oúnjẹ náà. Ó dé ẹnu ọ̀nà ilé, ó sì wọlé lọ. Ó wò yíká bóyá òun lè rí Kòkúmọ́. Ó wo ọwọ́ òsì ibi tí ó gbà wọlé. Ó ní, ǹjẹ́ Kòkúmọ́ náà kọ́ nìyí? Aṣọ tó wọ̀ lọ́jọ́ tí mo kọ́kọ́ rí náà ló sì tún wọ̀ yìí. Ṣóńṣó méjì fojú kan ara wọn lónìí.
ó tiẹ̀ dára tó jẹ́ pé ẹ̀yìn ló kọ sí mi, kí n wá wo bí yóò ṣe rí ìbọn yìn fún mi bíi ti ojú àlá mi báyìí. Ògìdán súnmọ́ pẹ̀lú èrò pé bí òun bá ti fi ọwọ́ tọ́ ọ tí ó sì fẹ́ ṣe agídí, ṣe ni òun yóò yára lọ́ ọ lọ́wọ́ sẹ́yìn. Ògìdán fi ọwọ́ tọ́ ọ ní èjìká. Ọkùnrin náà ní, ta nìyẹn? Ògìdán dáhùn pé, ẹ dákun, ẹ má bínú, mo rò pé ọ̀rẹ́ mi kan báyìí ni, àkẹ̀yìn sí yín sì jọra púpọ̀ jù, òun náà sì ní irú aṣọ tí ẹ wọ̀ yìí, ẹ dákun ẹ má bínú. Ìrẹ̀wẹ̀sì bá ọkàn Ògìdán, ó ní, àbí kùkú má sì ni, bóyá ìgbà tí mo fẹ́ dé ọ̀dọ̀ rẹ̀ ló yára pa àwọ̀dà bí ọ̀gà. Kò burú, bí iná ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ ò ní tán léèkánná. Jẹ́ kí n lọ béèrè lọ́wọ́ ọmọbìnrin yìí bóyá wọ́n ti rí ara wọn ní òní. Ògìdán dé iwájú ọmọbìnrin náà, ó ní, jọ̀wọ́ arábìnrin, ọ̀rẹ́ mi kan ni mo wá dé ilẹ̀ yìí, mo sì ti ń gbìyànjú àti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n kò lọ. Mo wá ní kí n béèrè ní ìhín bóyá ẹ lè mọ̀ ọ́n. Kòkúmọ́ ni orúkọ rẹ̀ ń jẹ́. Kòkúmọ́ àbẹ́ ti pè é, èmi ò rò pé mo gbọ́ orúkọ tó ń jẹ́ bẹ́ẹ̀ rí níyìn o, bóyá kí n bá yín béèrè lọ́wọ́ àwọn màmá. Ọmọbìnrin náà fẹ́ máa lọ sí ọ̀dọ̀ màmá rẹ̀ láti lọ béèrè wò. Ògìdán dá a dúró, ní, ẹ jọ̀wọ́ ẹ má bínú o, bóyá bí mo bá fi fọ́tò rẹ̀ hàn yín, bóyá ẹ lè dá a mọ̀. Ó yọ fọ́tò Kòkúmọ́ jáde lápò, ó fi hàn ọmọbìnrin náà. Ṣé àwọn ni ẹ̀ ń pè ní Kòkúmọ́? Èmi ò mọ̀ pé àwọn ni, mo mọ̀ wọ́n dáadáa, ẹ ò mọ̀ ń rìn rárá o. Àná alánà yìí ni wọ́n sọ pé àwọn fẹ́ sáré dé ìrìn àjò kan. Ògìdán ní, ẹ jọ̀wọ́, ǹjẹ́ ó sọ ibi tí òun lọ tàbí ìgbà tí òun máa padà dé? Wọ́n ní àwọn fẹ́ lọ rí ọ̀rẹ́ àwọn kan ní Òṣogbo ni, yóò sì pẹ́ díẹ̀ kí àwọn tó padà dé, torí àwọn yóò gba ibẹ̀ lọ sí orílẹ̀-èdè Ghana. Bóyá kí... Ògìdán ò dúró gbọ́n tó kù parí mọ́ tó fi jáde kúrò ní ilé oúnjẹ náà. Ọ̀nà ibi tí yóò ti wọ ọkọ̀ tí yóò gbé dé ìpínlẹ̀ Ọ̀ṣun ló sì forí lé. Ó ní, àbí Kòkúmọ́ sì ti mọ̀ pé mò ń bọ̀ ni ó ṣe sá lọ ni, bóyá kò tilẹ̀ sá lọ, bóyá ó kàn fẹ́ ṣì mí lọ́nà lásán ni. Ó kúkú lè má tíì kúrò nínú kọjá kó jẹ́ pé ète ni ó ń dá fún mi. Kò lè rí bẹ́ẹ̀, kò kúkú mọ̀ mí tẹ́lẹ̀. Kí n tiẹ̀ kọ́kọ́ dé Òṣogbo ná, kí n lọ fi imú fúnlẹ̀ lọ́hùn-ún. Ó dàbí ẹni wípé iṣẹ́ yìí ò lè tó oṣù méjì tí mo dá kó tó ní ìyanjú, nítorí pé ó fẹ́ rọrùn ju bí mo ti lérò lọ. Bí ó bá sì ń lọ bí mo ti ń wò yìí, a jẹ́ pé kò ní gbà mí ju ọ̀sẹ̀ kan lọ tí yóò fi yọrí. Aago 12 ti lù kí ọkọ̀ tí Ògìdán wọ̀ ó tó dé Òṣogbo. Ògìdán tún rántí àlá tí ó lá. Ó wá rò pé bóyá kí òun kúkú bá ọkọ̀ tí òun wọ̀ náà dé ọ̀rẹ́, kí òun kúkú lọ ṣàlàyé àwọn nǹkan kan fún DPO, kí wọ́n lè yan ọlọ́pàá díẹ̀ tẹ̀lé òun padà wá sí Òṣogbo, kó má ṣe òun nìkan. Ọlọ́run ṣe, ọ̀rẹ́ náà kúkú ní ọkọ̀ tí mo wọ̀ yìí ń lọ. Wọ́n kọjá òkè fíà díẹ̀ ní ọkọ̀ wọn dédé takú. Gbogbo èrò ọkọ̀ ń sọ̀kalẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan. Awakọ̀ sì ń fi wọ́n lọ́kàn balẹ̀ pé kò ní pẹ́ tí òun yóò fi yanjú ìṣòro tí ọkọ̀ náà ní. Ó ní kí wọ́n jẹ́ kí òun lọ wá atọ́kọ̀ṣe wá. Ògìdán sọ̀kalẹ̀ nínú ọkọ̀. Ó rí àwọn bíi 6 kan tí wọ́n ń ta ayò ní abẹ́ igi rẹ̀gẹ̀jẹ̀ kan ní ọ̀kánkán. Ó lọ sí ọ̀dọ̀ wọn, ó sì jókòó tì wọ́n. Ó ní, mo kí òpè, mo kí ọ̀tá o. Ẹnìkan nínú àwọn méjì tó ń tayò lọ́wọ́ náà dáhùn. Ó ní, ọ̀tá ń jẹ́, òpè ní ègbúdọ̀ fọhùn. Ẹ rí bó ti fojú ro ni bí ènìyàn sópa. 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti pa á. Ìkeje la sì ń ta lọ́wọ́ yìí. Ẹni ó bá sì lójú, ti rí ìjà nílasa. Ó dá mi lójú tó àdáwí èmi náà ni mi pàyà ń ta lọ́wọ́ yìí náà. Á di 7 lápapọ̀. Bó bá jẹ́ ọmọ èèyàn bí nínú ara rẹ̀ gan ni, èèyàn gbọ́dọ̀ mú ìyà jẹ tó irú ìyà yìí mo mú jẹ bàbá yìí lónìí. Ìwọ̀n ọmọ yìí ètí ìjánu ọmú ló yẹ kí bàbá yìí máa bá tayò ọjà rẹ̀. Ọkùnrin tó ń sọ̀rọ̀ náà bú sí ẹ̀rín. Bẹ́ẹ̀ ló ń fi ẹni tó ń bá tayò náà dá àpárá oríṣiríṣi. Ẹnìkan nínú àwọn èrò wò náà tó kọjú sí ẹni tí wọ́n ń pa láyò náà. Ó ní, bàbá, ẹ̀yin náà ò tiẹ̀ mí pínkín. Ẹni tí wọ́n ń pa láyò náà ní, tèmi mà kúkú yé mi. Ó mọ̀ pé àwọn ọmọ ọlọ́kọ̀ ṣòro bá dàpárá, inú wọn le. Ẹnìkan tún dáhùn, ó ní, ṣé ọlọ́kọ̀ ni bàbá yìí ni? Ọkùnrin tí wọ́n ń pa láyò náà gbójú sókè, ó ní,
sẹ́yìn ò mọ̀ ni ọlọ́kọ̀ ni wọ́n sì máa ń burú àbẹ́ ti gbàgbé kùkúmọ́ ni. Ẹnìkan tún ní kùkúmọ́ àbẹ́ ti pé mo mà sì ń gbọ́ fìrìfìrì kan wọ́n ló sọ wípé òun padà bọ̀ wá sí ọ̀rẹ́ níbi tí wọ́n ti lé òun kúrò ní ọjọ́ sí, kódà ọ̀sẹ̀ tó ń bọ̀ gan-an ló lóun padà bọ̀. Ògìdán súnmọ́ wọn pẹ́kípẹ́kí, ó dàbí ẹni wípé ọ̀rọ̀ tí wọ́n ń sọ lọ́wọ́ náà yóò ràn án lọ́wọ́. Ẹlòmíràn tún ní èmi náà mà sì gbọ́ bẹ́ẹ̀, wọ́n ló tiẹ̀ tó ń lérí pé ìpadàbọ̀ Abìjà òun lọ́tẹ̀ yìí yóò léwu púpọ̀. Wọ́n ló sọ pé bí wọ́n bá fẹ́ dí òun lọ́wọ́ òkú tí yóò kú lọ́tẹ̀ yìí yóò ju ti ìṣáájú lọ. Ẹlòmíràn tún dáhùn ó ní fìrìfìrì lẹ́yìn tí ẹ̀ sì ń gbọ́, ẹ jẹ́ sọ ẹnu yín, bóyá lẹ mọ̀ pé kùkúmọ́ gan ti wà ní Òṣogbo báyìí, kí kó wáyà aṣọ ẹnu rẹ̀ kí ẹ má fi ẹnu kọ ni o. Ṣé ẹ mọ̀ wípé ẹni tí kùkúmọ́ bá kọjá níwájú ilé rẹ̀ lásán ẹbọ ni irú wọn fi ń jura. Gbogbo àwọn tó wà níbẹ̀ ló dá ọ̀rọ̀ náà le. Ògìdán retí wípé kí wọ́n tiẹ̀ dárúkọ ibi tí kùkúmọ́ wà, ṣùgbọ́n ẹnìkan kan ò sọ̀rọ̀ nípa rẹ̀ mọ́. Ará bẹ̀rẹ̀ sí ní ta Ògìdán lórí ìjókòó, ó ní dákun arákùnrin, ìwọ ní o mọ ibi tí ọkùnrin tí ẹ ń sọ̀rọ̀ nípa rẹ̀ yẹn wà, kí ló dé tí ẹ ò fi tó àwọn agbófinró létí gan-an? Agbófinró àbẹ́ ti pé agbára wọn ò ká, èdè òsì jáde mi kí n sọrú rẹ̀ fún wọn láéláé. Kùkúmọ́ polúwa rẹ̀ bí ẹni pa ẹ̀fọn lásán ni, tí kò sí sóhun tí yóò tẹ̀yìn rẹ̀ jáde. Mo lérò pé ààrẹ ni ọ́ nílẹ̀ yìí, torí bí o bá mọ ẹni tí à ń wí ni o ò ní máa sọ̀rọ̀ bí o ti ń sọ̀rọ̀ yìí. Ògìdán ní ẹ wò ó, ẹ mọ̀ pọ́n jẹ̀bẹ̀ ní àkísà mọ́, ẹ yé dẹ́rù kìnní ńlá barúgbó, bí èmi kìnní yìí bá mọ ibi tí ó wà ni fúnra mi ni wọ́n lọ kó àwọn ọlọ́pàá pé kí wọ́n wá mú un. Gbogbo àwọn tí ó wà níbi ayò náà bú sí ẹ̀rín. Ọ̀kan nínú wọn tó sọ pé òun mọ ibi tí kùkúmọ́ wà sọ pé ìwọ kìnní yìí náà máa ń pe ara rẹ ní ọkùnrin nìyẹn o. Bó bá jẹ́ pé ọkùnrin ni ọ́ ní tòótọ́, òní yìí náà la ó mọ̀. Wo ilé ọtí tó wà ní ìsàlẹ̀ lọ́hùn yẹn, ibẹ̀ ni ó wà. Aṣọ aláwọ̀ aró ni ó wọ̀. Bí o bá dé ibẹ̀, ìwọ àti àwọn ọlọ́pàá tí ẹ fẹ́ mú un, ẹ ó forí jóná, ẹ ó sì gbóòórùn ara yín. Ògìdán dìde nílẹ̀ fú, ó sì ń lọ sí ọ̀nà ibi tí ọkọ̀ wọn bàjẹ́ sí. Ó gbé báàgì rẹ̀ kọ́ apá, ó ń lọ sí ilé ọtí tí wọ́n júwe fún un. Ní ilé ọtí náà, àwọn ènìyàn jókòó lọ rẹpẹtẹ. Kùkúmọ́ jókòó, ó kẹ̀yìn sí ibi tí Ògìdán bá wọlé. Bí Ògìdán ṣe láàlá rẹ̀ gẹ́lẹ́ ní ilé ọtí náà rí. Aṣọ tí Kùkúmọ́ wọ̀ sọ́rùn lójú àlá gan-an ni ó tún wọ̀ sọ́rùn yìí. Ògìdán wá rí wípé àlá òun gan-an ló fẹ́ ṣẹ yìí. Ó wò ó pé òun jáfara nínú àlá náà ló jẹ́ kí Kùkúmọ́ rí ìbọn yìn fún òun. Lọ́tẹ̀ yìí, ẹni tó bá yára ni ògún gbè ni òun yóò fi ọ̀rọ̀ náà ṣe. Ó súnmọ́ ibi tí Kùkúmọ́ wà, ṣùgbọ́n kò fi ọwọ́ tọ́ ọ bíi ti ojú àlá. Ó lọ sí iwájú rẹ̀, ó jókòó lórí àga tó kọjú sí i, ó ní ọ̀gbẹ́ni Kùkúmọ́ ajénifújà, ẹ mà kú sísá kiri o. Àyà Kùkúmọ́ já pà nítorí pé àwọn tó mọ orúkọ àbísọ rẹ̀ tó bẹ́ẹ̀ ò pọ̀ rárá. Ó ní ta ni ọ́? Báwo ló ṣe mọ orúkọ mi tó bẹ́ẹ̀ gan? Èmi Ògìdán ni, Ògìdán olóòlà ijù, akọ̀run láì lo abẹ. Ijù nílé Ògìdán, ohun tó bá fẹ́ rí mi fún gan-an ni kó sọ. Bí kò bá sì sí ọ̀rọ̀ pàtàkì tó fẹ́ sọ fún mi, a jẹ́ pé k'Ògìdán padà sí jù, kó má dí mi lọ́wọ́ fàájì mi o. Ojú Ògìdán ti yí padà lẹ́sẹ̀kẹsẹ̀, ó ní ọ̀gbẹ́ni Kùkúmọ́. Ní nǹkan bí ọdún bíi 2 sẹ́yìn, ó wu ìwà páǹle ní Oǹdó àti Ọ̀ṣun níbí, ó sì mú ẹ̀mí ènìyàn púpọ̀ lọ́wọ́ pẹ̀lú. Ó sá kúrò ní ìlú láti bọ́ lọ́wọ́ ìjìyà ìjọba. Ṣùgbọ́n láti ọjọ́ tí mo ti dáyé, orí mọ́ ògùn jẹ ni mò ń gbọ́, n ò gbọ́ orí mọ́ ẹ̀san jẹ rí. Ẹ̀san òun ló dé báyìí, èmi sì ni wọ́n rán láti wá mú ọ. Ẹgbẹ̀rún sàámú kò sì lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́. Ògìdán fa káàdì ìdánimọ̀ rẹ̀ yọ, ó sì fi hàn Kùkúmọ́. Kùkúmọ́ bú sí ẹ̀rín, ó ní bí a bá rán ọmọ níṣẹ́ ẹrú, ó ṣàyẹ kó fi tọmọ jẹ. Bí wọ́n bá tiẹ̀ ní igi ni yóò wó pa ni, ṣé bí ìtẹ́ ẹran wá ni? Bí ẹran inú wo bá tiẹ̀ lè kan nípa, ṣé bí ti ìgbín là ń wí ni? Àwọn tó ju ìwọ lọ ti ṣe é tì,
wọ́n jáwọ́ kẹ́yìn ni bàbá sàlẹ̀ ni tá a bá ni ṣe là ń padà lẹ́yìn ẹni náà má fi ẹ̀mí ara rẹ ṣòfò rárá o erin tó dán wò lọ́jọ́ sí ìwo rẹ̀ lọ́ni àfòmọ́ tó dárú ẹ̀ lásà ò légbò lọ sọ fún àwọn tó rán wá pé n kì í ṣẹgbẹ́ bàbá ńlá bàbá rẹ̀ ṣìgìdì tí yóò méṣù lóríta epo orí rẹ̀ ní láti rin màní. Ògìdán ní báyìí ni mo ṣe tí mo fi mú ẹ̀rùn ìsín jẹ kí irú ẹni bẹ́ẹ̀ má gbàgbé pé ẹ̀rùn á máa le ju ara wọn lọ o ẹ sì kìlọ̀ fún Akọ̀pẹ́ Ìbàdàn kó ṣọ́ra fún tògbómọ̀ṣọ́ igi oko á máa yàtọ̀ sí ara wọn ọdẹ ju ọdẹ lọ o ènìyàn ju ènìyàn èmi náà kì í ṣẹgbẹ́ gbogbo àwọn tó ti fẹ́ mú ọ sẹ́yìn tí wọn ò rí ọ mú mo jìnnà sí wọn bí sánmọ̀ ti jìnnà sílẹ̀ ni nínú òkú rẹ tàbí ààyè rẹ wọn ó gbé ọ̀kan kúrò níhìn lónìí. Kòkú má dìde nílẹ̀ ó fẹ́ máa bínú lọ Ògìdán dì í ní etí ṣòkòtò mú inú bí Kòkú mọ́ ó sì fi ìbínú gbá etí Ògìdán. Ògìdán ju ṣòkòtò Kòkú mọ́ sílẹ̀ kíá Kòkú má ti fa ìbọn yọ ṣùgbọ́n kó tó na ìbọn náà sí Ògìdán tán pẹ̀wù ní ìbọn dún. Kòkú má ju ìbọn ọwọ́ rẹ̀ sílẹ̀ ó ta gíẹ́gíẹ́ sẹ́yìn ó sì fi ọwọ́ mú àyà rẹ̀ lọ sí ọ̀nà ẹ̀yìn ilé ọtí náà. Àwọn ènìyàn tó wà ní agbègbè ti tú pẹ́ ìgbẹ́ àfẹ́wé inú oko là ń wá nǹkan ọbẹ̀. Ògìdán rẹ́rìn músẹ́ ó ní mo fi ọwọ́ ara mi tún àlá tí mo lákọ mo ti sọ bẹ́ẹ̀ pé ẹni yára ni ògún gbè ni wọn ò fi ọ̀rọ̀ náà ṣe bí alákọ̀rí rẹ̀ ti tọwọ́ bọ àpò mo ti mọ̀ wípé ìbọn ló fẹ́ yọ èmi náà tètè rọ ọ ní bájínátù ẹgbọ́n ná kò sì tí ì yẹ kí n yọ̀ ní àyọ̀jù báyìí o nítorí n ò sáà tí ì rí òkú rẹ̀ àmọ́ mo jẹ́rìí ara mi bí ó bá ní ẹgbẹ̀rún ayẹta tó tún sọ 50 gbé kúdè márùn ìbọn tí mo yìn fún yìí ní láti pa á dandan ni kì í bá a tì ní. Níbi tí Kòkú mọ́ ta gẹ́gẹ́ lọ ní ẹ̀yìn ilé ní tirẹ̀ ó ti ṣubú sílẹ̀ sí ẹsẹ̀ ògiri níbẹ̀ ẹ̀jẹ̀ bò ó sì ti ń rin gbẹ̀ndẹ̀ngbẹ̀ndẹ̀n ó ní àṣé kí alágbára yóò máa ṣe jẹ́jẹ́ ikú ń bọ̀ wá pa wọ́n lọ́jọ́ kan ikú ogun ní ipa kíkanjú ikú odò àṣepòmùwẹ̀ òwò àdámọ̀ ní káàdá lẹ́yìn tọkọ ní yọkọ lẹ́nu ikú tí yóò pọdẹ ń bẹ nínú apó èyí tí yóò pàgbẹ́ ń bẹ lọ́rùn ebè ikú tí yóò pa oníṣìnà ń bẹ lápòpó ìtàn wọn bí ó ti lè wù kí òmùwẹ̀ mọ̀ wẹ́wẹ́ tó láyé bí ò bá tètè kú odò ni yóò gbé e lọ kí ni ká ti gbọ́ pé èmi kò kú mọ́ maríbayọ̀ ni wọ́n wá fìbọn pa bí ẹni pẹran báyìí tí ọ̀wọ́n ewé àbí tí àìrí egbò wà àwọn ènìyàn tí wọ́n lé ní 50 gan wọ́n wá kógun jà mí wọn ò rí nǹkan fi mí ṣe tí ó wá ṣe gbọ́ létí pé ẹyọ ẹnìkan ṣoṣo ló wá fi ìbọn já okùn ẹ̀mí mi báyìí àṣé òtítọ́ lọ́rọ̀ àwọn àgbà tí wọ́n ní bí bàtà bá ti ń ró pọnlá ó ṣetán tó fẹ́ ya ni gbogbo ṣìkàṣìkà kó rántí àti sùn ènìyàn ò ní gbin kókò kó káwùsá ohun tí kó wá bá gbìn ni yóò ká dandan ènìyàn tó ṣe ìgbọ̀nsẹ̀ sọ́nà ní àlọ kó rántí pé àṣegbé kọ́ rárá ohun méjì ló ṣeé ṣe kó kojú nígbà tó bá ń padà bọ̀ òórùn àti eṣinṣin ọmọ ajé korí mi ran-in. Oró ọta ìbọn bẹ̀rẹ̀ sí ní wọ Kòkú mọ́ lára ó bẹ̀rẹ̀ sí ní pòfóló ó sì ń wúkọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan òrùngbẹ́ bẹ̀rẹ̀ sí ní gbẹ́ ó ní àrébẹ́dùn nílẹ̀ ó dọ̀lẹ́ po àbí kí a sọ pé àfojúdi ló sì pa mí àṣé òótọ́ ni pé bí a bá fojú kékeré wẹ̀rí ẹ̀rí a máa gbé ni lọ a bá fojú kòga wòkè òkè a máa kani láyà odò tí mo fi ojú ré náà ó sì padà wá gbé mi lọ àṣé òtítọ́ ni pé ohun tóbìnrin ò kàkún ní kún wọn nínú gbogbo ẹni tó bá sọ pẹ́sàn ò sí kó nítọ̀hún kọ̀rọ̀ rẹ̀ jẹ́ ẹni bá ti ṣebi láyé dandan ni kí ibi ó bá wọn nígbẹ̀yìn ayé wọn ohun tí èmi Kòkú má gbìn ni mo padà wá ká yìí omi tí ẹja gbénú rẹ̀ láìmọye ọdún ló tún wá padà sí léṣù lẹ́yìn ẹja àṣé òótọ́ ni pé ẹni tó bá ti ipa idà pànìyàn ipa idà ni a ó fi pa òun náà ìbọn tí mo ti fi pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà ló tún wá padà ṣekú pa mí. Kòkú má bẹ̀rẹ̀ sí ní pajúdé díẹ̀díẹ̀ ó ní kí tiẹ̀ ní ọmọkùnrin tó yìnbọn fún mi yìí ti ń jẹ́ gan-an Ògìdán
gìí kò sọ ọ̀rọ̀ ẹnu rẹ̀ jálẹ̀ tó fi pa ojú dé, ó kú pátápátá. Ògìdán bá òkú rẹ̀ níbi tó kú sí, ó pe DPO láti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fún un. Kò sì pẹ́ púpọ̀ tí DPO, Constable Àdìsá àti àwọn ọlọ́pàá mìíràn fi dé. Wọ́n gbé òkú Kòkúmọ́ sínú ọkọ̀ agbókùú, wọ́n sì padà sí ọ̀rẹ́ ní tiwọn. Ní gáràjì ọkọ̀, Ògìdán mú ìwé ìròyìn kan lọ́wọ́. Ó rí àkòrí kan gbàgàdà tí wọ́n kọ wípé ọwọ́ àwọn agbófinró tẹ àwọn ọ̀daràn kan ní ibi tí wọ́n ti ń gbìyànjú àti sá lọ. Ògìdán kára ró díẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní kà á. Ní àná òde yìí, ọwọ́ àwọn ọlọ́pàá tẹ àwọn ọ̀daràn kan tí wọ́n ti ń wá kiri ní ìpínlẹ̀ yìí. Ní ibùdó ìyẹ ọkọ̀ wò kan ní ọwọ́ ti tẹ̀ wọ́n. Àwọn ọ̀daràn náà ní Orí Ejò, Ìrókò, Àjànàkú, Ìdòwú àti àwọn mẹ́rin mìíràn. Ògìdán rẹ́rìn músẹ́, ó ní iṣẹ́ yìí parí ná, èyí tó tún kù òun la ò mọ̀. Tó, ǹjẹ́ mo kí gbogbo ẹni tó ti ń fọkàn bá mi bá ìtàn yìí bọ̀ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí. Báyìí ni ìwé ìtàn Adìyẹ bà lókùn ló parí pátápátá. Mo kí wa a kú ojú lọ́nà fún àkọ́tún ìwé míì tó ń bọ̀ láìpẹ́. Abíọ́dún lèmi ń jẹ́ o, bàbá tó bí mi ló ń jọ́ Láwuyì. Ǹjẹ́ títí dìgbà náà, a kú ojú lọ́nà o.